Africa Content TV. Gbogbo dáhùn ọjọ́ yìí àbí gbogbo táwọn èèyàn ń pè wá yìí kì í ṣe pé ń ta ti rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlá pé ìyànjú àti ìtẹramọ́ nǹkan pẹ̀lú àdúrà gbígbà la fi ká wọn. Mo wá ń ṣe débi pé gbogbo àwọn èèyàn tó súnmọ́ mi àti ẹbí mi àtàrà mi kò gbọdọ̀ mọ nǹkan tó ń pè ní dúdú báà ló gbọdọ̀ mọ̀. Tó bá ń ṣe dúdú gbọdọ̀ ní jẹ́ mọ̀ wàá ṣe lẹ́yìn àwọn tó ń ṣe wà nínú àwọn ọ̀pọ̀ gbọdọ̀ jẹ́ mọ̀. Ògbọ́dọ̀ pé kúrò àníyàn dání ni nǹkan tó lè fi gbàgbọ́ lọ́wọ́ àwa nìyẹn kódà mi mú ọ̀ǹtú àwọn afá mi lè sọ ó lè ṣe ọ̀ǹtú wà mí nínú. Ẹ máa gbọ́dọ̀ tóbi. Ó lè ṣàṣìjẹ wá àwọn ọmọ tó ń pè lásìjẹ ẹlẹ́dọ̀ kò sí tó ká wa kò bá gbégbá sínú bá ti ní ẹ bá ya ti ká máa ń fẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa yanjú ẹ̀. Ọtí wa ni pé alukori àgbà àgbédání ojú ogun kan lọ òun là á bẹ̀gbẹ́ mi lé. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí Ọlọ́run ọba mo tún kí Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Ìwọ́n tó wọ́n pé o fẹ́ kọ́ mọ ẹ́ dàbí Pàṣọ àbí ìwọ gangan tó jẹ́kùnrin o fẹ́ dàbí èèyàn lè dàbí èmi o o fẹ́ kọ́ lọ́n ṣàánú ẹ̀ bó ṣe ṣàánú Pàṣọ àtòkò fẹ́ kọ́ lọ́n ṣàánú ẹ̀ bó ṣe ṣàánú Pàṣọ kó ṣàánú ọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀ pé Allahu Akbar. Àwọn tàdúgbò yóò ti ọmọ Ọlọ́run Allahu Akbar lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ ẹgbẹ́. Ẹ sọ pé ṣé. Ẹ máa wá try lọ wọ́n ń sọ́dọ̀ ọ̀gá ni ẹgbẹ́ ọdún kárì ọmọ bí ọdún kárì ọ̀nà kíkárì jí o ẹ kàn ń wọ̀ ọ̀run yìí ni pé bóyá bẹ̀rẹ̀ Ọlọ́run wà o ibi ọ̀run tó ń wò yìí aeroplane máa ṣe 30,000 feet kò ní tí ì dé bẹ́ẹ̀. Ó dá àwọn ìtàkùn pípé òkè pé àgọ́dé ọkọ lè náwó mú un aeroplane máa lọ 33,000 feet tàbá ń travel America pilot a máa sọ fún wa pé 33,000 feet ló ń wà irú àwọn tàdúró yìí sọ lè ní 6 feet kìíní kan ní wa so tàdúró sí 6 feet so wọ́n wá sọ pé 33,000 feet ló ń wà pẹ̀lú 33,000 feet yẹn kò tí ì dé ọ̀run so pẹ̀lú bẹ́ẹ̀ ni kankan ò lè mọ ibi tó wà yẹn ẹ ṣe aláwọ̀ pàtẹ wá dá díẹ̀ lé. Àwọn òmò wá àṣìṣe ọ̀rọ̀ wà tá a lè sọ ìkẹyìn àfa ẹ̀yin ni olówó sẹ́yìn kò sí pàṣẹ ẹ̀yin lẹ ń ṣàánú wa torí gbogbo táìmù tẹ́yìn jí lóru tẹ́yìn máa gbàdúrà àwọn lè wà lórí iṣẹ́ lọ́wọ́ ó yẹ kí iṣẹ́ yẹn máa yé yín bẹ́yẹn ẹ̀wọ̀n gbogbo rọlẹ́ lẹ́yìn bíi pé àjẹ́ ṣàdúrà fún Pàṣọ mo rántí Pàṣọ àlèwà gbéra tí oyè yín bẹ́ẹ̀ so gbogbo bọ́lá bá ti kọ́ ẹ̀yin ni àkọ́kọ́ nígbà tí bá ti kọ́ kí máa mi torí yà lálùbáríkà yẹn ìkan tí mo fi ń pè é yà lálùbáríkà yẹn pé ó ní opportunity láti ṣe ọmọ Pàṣọ gẹ́gẹ́ bí ìtàn tó sọ àtìlẹ́yà mi ó ní opportunity láti abort oyún mi because gẹ́gẹ́ bí iye sọ nínú life preset kan tí wọ́n ti ṣe wọ́n níyàwó bíi mẹ́rin márùn-ún dájú mi ni èmi nìkan ni látọ̀dọ̀ ọmọ mi nìyẹn sí dájú mi àwọn míì bí ọmọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin ọlọ́mọ méjì pẹ̀lú alákọ̀wé ní bàbá alákọ̀wé tó wà òkè general manager ní UNCR general manager ní dájú mi ní NCR lápapà òun ṣe tí ó kárí alákọ̀wé ni àwọn akọ̀ ya stubborn boy ni láti primary school wọ́n secondary láti ya stubborn boy láti wà á títì ẹ̀tọ́ ya stubborn boy yẹn náà òun nìkan lọ́wọ́ òkè láàrin gbogbo àwọn kan ìbára tó kú lọ́wọ́ òkè wà á sì ní orúkọ káàkiri gbogbo àgbáyé o lè máa lọ́sìn kó tó ní ìṣẹ́jú méjì wà á rí káńfó tó lọ fún star Pàṣọ
tó bá ń lọ sí kò tó rí ìṣẹ́jú mẹ́ta wàá rí márúwá tó lẹ̀ pósítà Paso ní ìròkó lè jí láàárọ̀ kò máa rí fọ́tò Paso kò bọ́ sílùú ní ìmọ̀ tí wọ́n yẹn bá ń gbé Nàìjíríà yìí tó ń gbélé Yorùbá ní South West ní ìsọ lọ́nà Kánò wọ́n lẹ̀ ń bẹ̀ náà àwọn Yorùbá wọ́n lẹ̀ l'Àbújá bọ̀ níbi tó jẹ́ ilẹ̀ Yorùbá ń bí 7 states Ogun State, Ọ̀yọ́ State, Lagos State, Kwara State, Ekiti, Ondo State, Àkọ́ṣún bíi méje ní Yorùbá ní tó jẹ́ South West ní ẹ̀rí pé wọ́n lè jí láàárọ̀ ní ìlú méjèèjì yẹn kọ́má rìpọ́tù Pasuma ìyá tí ó wà ṣẹ́yún yẹn ní jẹun bẹ́ẹ̀ tí wọ́n bọ̀ ní ti wà fún pẹ̀lú ogun fìtínà tó rí gbà yẹn níbẹ̀ yẹn báwọn ìyá lé fún pé òní dúró bolíwọ̀ ìtura láti age of 9 years ni mo ti wà pẹ̀lú mọ́nà mi ọtí kúrò lọ́dọ̀ dájú ìgbà tí ń ta ti ń dágbé pé òkè ni mò ń tọ́ Pasuma ìlú Pasuma kẹ̀ ẹbí mò ń tọ́ Alabi gbogbo ẹ̀ náà ni mo fẹ́ dúpẹ́ fún yàrá ìsìnkà alhamdulillah ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa ṣẹ́rí Nigerian government àwọn náà sọ wá ní báyìí kò ṣe pé ohun everybody wa tàrí báyìí rí ẹ má jẹ́ ká pàrọ̀ fún ara gbogbo wa ò lè lówó bọ́ a máa ṣe prayer ẹ̀tọ́ lọ́run bá kọ́ mọ́ àbẹ̀ ẹ̀tọ́ kádàrá ẹ̀ rọ̀ mọ́ kó máa pàdé ẹ̀ gbogbo wa a lè kọ́lé àwọn kan tí ẹ wà àwọn máa jẹ́ kó yẹ pé because issue ọ̀rọ̀ lé kíkọ́ jẹ́ ni pé tó bá kọ́lé kan sìn tó àfi tó bí ọdún mẹ́wàá ó máa ti wà outdated tó bá gbogbo kọ́lé kan sìn tó kọ́ mansion tó kọ́ lọ́kọ́ rẹpẹtẹ tó ṣe jọ̀ràn tó pé tó gbé gbogbo ẹ̀ sí àwọn ọmọ yẹn máa sọ fún ẹ pé àwọn ò lè kọ́rú eléyìí kò ń ṣe style àwọn kò ń ṣe time àwọn eléyìí àwọn wọ́n kọ́lé torí pé kí wọ́n kọ́lé torí pé kí ọmọ lè ṣe kí ni kọ́mọ lè rí nǹkan jogún ni bọ̀tí lè bá jẹ́ ọkọ̀ tọ́mọ jẹ́ 20 problem ni tí lè jẹ́ ẹyọ kan tọ́mọ jẹ́ 10 problem ni o pàápàá àwọn kó barista kan ti kọ́ ọlágbára méjì olọ́gbógún wọ́n fúnra rẹ̀ ò tẹ́ pamọ́ṣẹ́ nígbà tó kán méjì tọ̀ ojú. àwọn bàbá wa gbọ́ ti kọ́ lórí ní ìlú kó lóko wà táwọn bàbá yẹn ti fi ṣe orúkọ sókè fún ìwọ̀n táwọn afẹ́kọ̀ọ́ mọ́. nǹkan tó lè máa gbà yín mọ̀rọ̀ ẹ̀yin tàdúgbò yìí ẹ̀yin àti ẹjọ́ tó lọ́rùn tí mistakenly tẹ́ ẹ bá fi lóyún ẹ má ṣe o mi ò lè sọ pé ẹnìkan ni má bẹ ẹnìkan lọ má bẹ ẹnìkan ṣe má bẹ ẹnìkan ìwọ tó bá ti bàlágà tó ti tọ́ ẹ tó súnmọ́kùnrin tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ because o mọ̀ bóyá ọmọ yẹn ló máa la ẹ màmá tiwa ò lówó bọ̀tà wa tí wọ́n bí tí wọ́n ṣẹ́yìn wa àwa làwọn láwọn sìn. Tẹ̀gbí! Ibi tí aláàjì wa tèrè wá sí àràbí tí wọ́n bọ́rọ̀ dé yìí. Ibi tí wọ́n bọ́rọ̀ dé yẹn, ibi tá a fẹ́ kọ́ bọ́rọ̀ dé nìyẹn. Èyí tí fi parí ẹ̀ ní pé nígbà tá aláàjì ní ibẹ̀ bá lóyún ẹ̀ máa ṣẹ̀, aláàjì wa sọ nínú orin ẹ̀kan pé Ọlọ́run ló ṣayé mi gẹ́gẹ́ bí ànábì. Tó ń jẹ́ ẹ̀yà ẹ máa ń kọ orin ṣé yóò ti kọ iní ẹ bá kọ ní ọmọkùnrin lónìí ẹ̀yin guys ẹ̀yin ọkùnrin ìwọ tó bá ti mọ̀ pé o ò tí ì lágbára àti gbóyún máa fún ọmọbìnrin lóyún lá lo kọ́ńdọ́ọ̀mù bẹ́ẹ̀ ń ṣe kọ́ńdọ́ọ̀mù máa lò lágbára wà ní ìgbè àná ẹ̀yin tí wọ́n tẹ́ pé ká fa oríṣiríṣi lẹ̀ ń fà ẹ jọ torí Ọlọ́run ẹ lè chill out ẹ lè chill out ẹ lè bọ́dọ̀ ẹ lè chill out sori lọ́mọ kọ́tà kò ní chill out ní pé òkè mo máa ń wà lẹ́sìkè mo máa ń wà loud láàrin 2-3 days tó o bá fà ó lè ṣe ẹbí tó fẹ́ sick kò yẹ ọ̀tọ̀ ọ̀bá tó bá ti fa kí ni sọ pé o ní fà ní 2-3 days yẹn gbogbo nǹkan tó jẹ́ sickness lára yẹn ó máa kúrò ó lè ní fa pẹ́ ẹ mọ́ ẹ jọ because gẹ́gẹ́ bí ṣé ń rí nǹkan táwọn èèyàn wá mú sí i mo ń rí bíi pé 5-10 years to come rehabilitation center làwọn gọ́ọ̀mẹ̀ntì àmàkọ́ káwọn máa kó àwọn èèyàn síbẹ̀ mo bẹ̀ yín ìwọ tó ti join má join má pẹ̀jẹ̀kẹ̀gbẹ́ má join wọn ìwọ tó lè ti mú náà tẹ́lẹ̀ mo bẹ̀
tọ́ọ̀pẹ̀ máa mọ ọlọ́run aṣáájú gbogbo wa. ṣùgbọ́n àwọn gbogbo wa fẹ́ jẹ́ ọlọ́run àjẹká ìjọba. Àlàbí ọjọ́ yẹn wà rí ọlọ́run. Ipò láti rántí òkè ọ̀gẹ̀dì. Ìgbà wọn jẹ́ ní àwọn ìpàdé. Ọmọ tí wọ́n kọ́ sọ́ra pé ọmọ ẹ̀wọ̀n. Nínú ìgbà ọpẹ́ yìí tó ní ìgbà zòrò. Nínú ọ̀nà ọlọ́run tó ní kẹ́yìn. Ìtàn ayé mi níbẹ̀ ó tọ́jọ́tọ̀. Àti ìdílé wọn ní ìṣòro. Olèjì èmi náà mọ̀ owó padà bí ọmọdé sọ. Ó jẹ́ kí n gbọ́dọ̀ ayọ̀ mi. Ó ti bọ̀ ó jẹ́ kí n gbọ́dọ̀ ayọ̀ mi. Ó ti òkè ó jẹ́ àfin mi. Ó ti di ọba mi tó tó ń bọ̀ òní oore àṣẹ. Ọlọ́pàá ló ń bọ̀ ní ìgbàgbọ́. Má dùn ó máa jàpọ̀. Àṣàwọ̀ àṣàkò rẹ̀. Mashallah.